gbọ́rọ̀ rẹ̀ rí láyé òní mo gbọ́ tí ń sọ̀rọ̀ Sheikh Ibrahim ń sọ̀rọ̀ Nkijigba pé àfẹ́ Nkijigba sọ wípé téèyàn bá nífẹ̀ẹ́ Sheikh Ibrahim lè rọ́nà lọ ó gbọ́ àwọn ẹ̀rí tó mú wa kì í ṣẹ̀rí ọ̀rọ̀ tó sì sọ tó ní Ànábì Muhammadu aya Kùránì tó mú wá aya tó ti tó ń tún ṣubú láàmú wá fún nísìn àkọ́kọ́ ọ̀rọ̀ ni wípé ó ní Aliyu Sise àlẹ́rọ̀dẹ́lọ́ tààrà ní ìfẹ́ ló fi débi tó dé bẹ́ẹ̀ ni ìfẹ́ ló fi dé bẹ́ẹ̀ àmọ́ àdísì tó mú wá ana Madinatul Ilmi wà Aliyu babuha kò sẹ́ni tó fi léyìn sẹ̀rí fún Sise kò jọra wọn rárá nǹkan mú àmúlùmọ́lá ni Sise gbogbo ẹni tó bá rìn lọ́nà wúrì yìí dáadáa tó wà ní fáìdà Sheikh Ibrahim adélatara ni yóò mọ ẹni tí wọ́n ń pè ní Sheikh Hasan Dam Sheikh Hasan Dam ọ̀gá ni nínú ní Sufi ọ̀gá ni lẹ́yìn Sheikh Ibrahim kọ tírà Sufi gan ó kọ nípa kíkọ dáadáa wọ́n sì bí béèrè tó dáhùn ó sì rìn lọ́nà halwa dáadáa òun ni wọ́n ń sọ ọmọ bàbá náà Sheikh Habibullah òun ní ń sọ fíìmù pé bàbá ń sọ pé tó bá jẹ́ pé lọ́nà wúrìdì ta ni jẹ́ Sise òun rí gan tó bá jẹ́ pé lọ́nà kásì tẹ̀síwá kásì tìláwà òun rí gan ṣùgbọ́n kínní kan ló jẹ́ Sise ògbà wájú òun ó lọ́wọ́ wá ní bàbá kẹ́ni ó nígbà tí ilẹ̀ lè mọ́ Sheikh Ibrahim dáadáa ọ̀dọ́lọ́tara ni ó lóun fẹsẹ̀ kan sínú ilé òun fẹsẹ̀ kan sí dá sínú ilé bá dùn àjọ wọn bẹ̀rẹ̀ bí ò bá dùn mọ́ ọlọ́run ṣe ẹsẹ̀ mi káwọn ta tẹ́lẹ̀ àjọ wọn lò dá ó ní Sise àtẹ̀sí ọ̀tún àtẹ̀sí òsì ló kó sínú ilé ní tí ó bá ti ṣe báyìí kó jọ sàwọn papọ̀ ó ní ohun tí bàbá ní tó fa nù èyí tó ń sọ ana Madinatul Ilmi máa tó ń sọ kò yí ọ ó sì fẹ́ sọ fún inna Allaha ya'murukum an tu'addu al-amanati ila ahliha ọlọ́run fẹ́ tí yẹn bá fẹ́ sọ nípa nǹkan dá padà sọ́dọ̀ ọ̀tá máa ń parẹ̀ kọ́ máa ṣe wúruwúru kí í sọ̀rọ̀ ó wá ní Ẹnikíjìká sọ pé téèyàn ò bá gbọ́rọ̀ lọ sí Ibrahim kò lè lọ ó níbo ni Abubakar wà sí Sheikh Ibrahim wọlé Aliyu àti Umar àti Usmanu àti Abu Huraira kò ní wá sí Sheikh Ibrahim sáà náà tẹ̀lé Sheikh Ibrahim ni bẹ́ẹ̀ ni ọ̀dẹ̀ ni ọmọ tó ń wí tó bá lọ Suratul Shu'ara ó ní kadhabati Samudul Mursalin كذبت عاد المرسلين إذ قال له أخوهم هود لا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون تبعت سوسماجو لا تقول كذبت ثمود المرسلين إذ قال له أخوهم صالح لا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون تبعت سوسماجو كذبت أصحاب الأيكة المرسلين إذ قال له أخوهم شعيب لا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون àwọn àfáà wa jókòó nígbà tó fèsì tafsiri àárín àwọn òmùgọ̀ bíi rẹ̀ wá béèrè pé àwọn tí ò lóye bíi rẹ̀ àwọn béèrè pé Kùránì sì lè máa sọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ kádàbátì Adul Mursalin pé àwọn ìjọ Ádáwá wọ́n pe àwọn òjíṣẹ́ Ọlọ́run nírọ́ àmúgbà tí wọ́n sọ̀rọ̀ ìdíkọ́lẹ̀ làwọn àhúhùn Hudun alla tattaqun gbàtọ́ ọmọ ìyá àwọn Húdù kí n sọ fún yín pé kí ló dé tẹ̀lé bẹ̀rù Ọlọ́run inni lakum rasulun amin òjíṣẹ́ mo jẹ́ fún yín tí èmi sì parọ́ ọlámọ́nà wattaqullaha wa ati'un ẹ bẹ̀rù Ọlọ́run ìtẹ̀lé tèmi. àwa ni Kùránì sì ń sọ pé àwọn ìjọ Húdù ìjọ ànábì Húdù wọ́n pe gbogbo òjíṣẹ́ ló pààrọ̀ gbogbo òjíṣẹ́ lòjíṣẹ́ wọn ni síbi Ádámù òjíṣẹ́ ni àbí Ṣífù òjíṣẹ́ ni Núhù òjíṣẹ́ ni Ibrahim òjíṣẹ́ ni kí ló dé tán wá kó wọ́n yẹ kó Kùránì sọ wípé kádàbátì Adul Mursala idh qala lahum akhuhum Hudun la tattaqun inni lakum rasulun amin fattaqullaha wa ati'un jọ ikú Kùránì wù àwọn tó wá lóye bí àwọn àfáà wa àwa ní tí Kùránì wù kàn gbogbo ẹni tó bá ti pé òjíṣẹ́ kan ló pààrọ̀ gbogbo òjíṣẹ́ ló pè ló pààrọ̀ ẹ̀mẹ́wàá di ìbòyá ìjà Ádámà jẹ́ wọ́n lu ayélujára Ádámà
ìjà ìláyé Nuhu ìjà ìsísùn wọn lè àgbáyé tó bá pe Muhammadu ló pààrọ̀ sọ̀rọ̀ pé àwọn wáyé láyé Jésù wọ́n ti pe Jésù náà ló pààrọ̀ èyí tí ò yí ọ̀nù ń tẹ́ ń kíjì bá ń sọ fún ọ̀nà ọ̀dẹ̀ ni ọ́. ẹlẹ́ẹ̀kejì àyá Kùránì ó ní والسابقون الأولون من التوبة والسابقون الأولون من المهاجرين والأنصار والذين تبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. والسابقون الأولون àwọn tí wọ́n ti kọ́ gbáwájú náà àwọn ẹni àkọ́kọ́ pẹ̀lú muhajirin náà táwọn ìrìn àjò láti Mẹ́kà pẹ̀lú ànábì lọ Mádínà wọ́n là ń sọ́ọ̀rù àtàwọn tí wọ́n gbà wọ́n lálejò tájára Mádínà walladhina taba'uhum bi ihsani táyé fi parẹ́ àtàwọn tó ń ṣe dáadáa bí wọn táwọn ọ̀nà tó dáa bí àwọn ànsọ́ọ̀rù àti muhajirin radiyallahu anhum tá a bá ti ń pe Abubakar ìjàmbá ní sẹ́yìn Abubakar Umaru Usmanu Aliyu Abu Huraira Sheikh Ibrahim radiyallahu anhum wa radu anhu Kùránì ló ń bẹ̀ walladhina taba'uhum bi ihsan ní tó ń kíjì pa ń sọ fún ọ̀nà àwọn tí wọ́n ṣe dáadáa bí ọ̀tọ̀ tó bá ti pè wọ́n lérò àwọn ará wájú náà ti pè wọ́n ló pààrọ̀ gẹ́gẹ́ bí Kùránì ti sọ nípa àtàwọn òjíṣẹ́. رضي الله عنه ورضوانه وعد لهم جنات Ọlọ́run pèsè àlùjánnà fún wọn kọ́kálẹ̀ fún wọn tajiri tahtaha al-anharu àyà yìí nìkan ni ò sí mẹ́ńbẹ̀ ń gbogbo ibi tọ́lọ̀ ti sọ̀rọ̀ àyà yìí tajiri kò sọ pé mẹ́ń tajiri tahtaha al-anharu ó sì lọ́mọ náà ẹ̀rọ àgbà tá a bá sọ pé káàdà làrúsù anyakuna amira tá a bá tún àti sọ pé káàdà làrúsù yakunu tajiri tààtàrà láàrù àwọn olùkọ́ èké mọ̀sẹ̀ká yóò mọ̀sẹ̀ nísàlẹ̀ rẹ̀ khalidina fiha wọ́n sì gbére ń bẹ̀ khalidina fiha abada zalikal fawzul azim eléyìí ní ìrìn jẹ́ tó gbangba tó tóbi ọkànnù ibi tó ti gbòdó nù ó wá tó ka áyà kan tí ń fi ń bú ànábì tí ó mà ọ̀rọ̀ ni kúlà mílíkù nafsi náfọ̀ àwọn àdọ́ra كل أملك نفسي نفع ولا ضرة إلا ما شاء الله ولو كنت عالم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون آية تكرر كوريتو ó ní sí ànábì magaibu ni lànábì rìnrìn àjò ni wọ́n lẹ́ lóko ẹ̀rí pọ̀rọ̀ àgọ́ ni lọ́kùntù àlámùlgẹ́ibà ó dà Kùránì tó sọ pé wà máa ń wà alàlgẹ́ibì bíbọ̀ ní nǹkan ìwọ alábí ò magaibu Kùránì ló mọ̀ ta ní kábàgbọ́ wà máa ń wà alàlgẹ́ibì bíbọ̀ ní ìmọ̀ kọ̀kọ̀ tá a fi mọ̀ òfin sanwó tú síta ìwọ wá ní pé màmá kọ̀kọ̀ ọ ti jáyà Kùránì rọ́mẹ̀ọ́ kò mọ tí ń sọ olódò ni ẹ máa gbáyà yìí o bó ti yẹ kó tu bẹ́ẹ̀ ọlọ́ni kún mọ́lá àmúlùkù nọ́ọ̀sì nọ́ọ̀fù àwọn aládọ́rán èmi ò kápá fẹ́mi ara mi àǹfààní kan àbí nira kan ń lè lé padà ń lè lé sẹ́yìn fẹ́mi ara mi illa ma sha Allah àfitọ́lọ́ bá fẹ́ wọ́n lọ kuntu alamul gaiba tó bá lọ jẹ́ pé mi bá ní máa kọ̀kọ́ ni lastakthartu min al-khayri orí tèmi ni ò bá pọ̀ jù wọ́n máa ma sani àsúwò ẹ tẹ̀lé bá ẹ máa wá gbọ́ áyà tó takùn tó tù ọlọ́ni kadhalika ja'alnahu ma kunta tadri mal kitabu wal iman ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي ولا ترى كلام النبي ولا نبي تكو سايا يسمى سوات دبان oni anabi kò lè anabi kápá kankan ó ti sọ fún wa nù àmọ́ ntí àyà Kùránì wí ní Suratu Shura ó ní wákàtí ọjà náà kẹlẹ àyà fi bẹ̀rẹ̀ كذلك أوحينا إليك
روى من أمرنا ما كنت تتلو الكتاب على الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا تلا وما تنجتنا وما كاكا أما واسد نورا إيمانه من عندي لا تدعوا وإنك مبورا الله مبورا لا يا محمد لا تهدي إلى صراط مستقيم أو فيني منا olùfini mana ni ó sọ̀nà tó ṣe déédé ẹ máa gbọ́ o ó sì ní ọlọ́run ní lọ́kùn tó àlámul gaiba tó bá ṣe pé mi Muhammadu bá lọ ní máa kọ̀kọ́ ni last accept mo gbúra pé èmi ni ìbá pọ̀ jù min al-khairi nípa orí tèmi ni ò bá pọ̀ jù sórí bàbá tiẹ̀ pọ̀ tó rí Muhammadu jẹ́ fi hàn rí tó ẹ máa gbọ́n tí ayé àkùrá ní tó wúlò inna a'tainaka àwọn aláfún olórí tó pọ̀ aya kìkìrí aya tòsítòsí tó ti balance tó àbí atuminuna bi ba'di al-kitabi wa takfuruna bi ba'd fama jazaa'u man yaf'alu dhalika minkum illa khizyun fil hayati dunya wa yawma al-qiyamati yuwadduna ila ashaddi al-'adhab wa ma Allahu bighafilin ma ta'malun kò mọ Kùránì tú kò mọ ń pa tafsiri pàpà ó ní ọlọ́run lọ́kùn tó àlámul gaiba tó wá sí pé mi Muhammadu mọ̀ ń pọ̀ ọ̀pọ̀ lẹ́sítàkìsàrù gbogbo ra pé ń bá pọ̀ ní àlàáyé lóore wọ́n máa mọ́ sani àṣù aburú kan ò bá sì má kà mí tó o bá gbọ́ pé wọ́n lé ànábì ló kó wọn ò tó bẹ́ẹ̀ ẹ̀dá ọlọ́run ò tó bẹ́ẹ̀ ó fi ara lẹ̀ kí wọ́n lẹ̀ lóko nítorí irú wa tá a lágbára tí wọ́n fẹ́ lẹ̀ lóko bóòlù àwọn náà ti ṣe ń jọba lẹ̀ wa lóko ló kọ́ wa mọ̀nà ṣé bí Abubakar ń ṣe kútúbà lọ ó sì rán bó ló kọ ẹrú ọmọ ọ̀dọ̀ rẹ̀ wọ́n rán lóògùn ó sì kútúbà Zaria ó wá ní bó ló kọ aljabal ya Zaria aljabal ya Zaria níbi tó wà síbi tá ti ń jagun Abubakar ló tóbi ní àbá nàbì ó sọ pé aljabal ya Zaria aljabal ya Zaria tètè gbọ́sẹ́ gbé òkè gbọ́sẹ́ yín òkè wọ́n mọ̀ gà ó sì ti gbọ́ níbi tí ń jagun ó náà sì lọ gbọ́sẹ́ yín òkè tábùbákiri bá lè ṣe gbà wọn ọ̀dẹ̀ ni ọ̀kiri ànábì gbogbo tí ń wí òun kò jọ lótú wọn mọ̀ wípé ntọ́lọ̀ ń sọ nípa ànábì ni pé law kuntu a'lamul ghaiba lastaktartu minal khairi tí mo bá lọ ní máa kọ̀kọ́ ni oore tèmi ni ò bá pọ̀ jù ayé àkẹ́sì sọ pé wà má wà á làgbà ìbí dọ̀ ní nì kì í sáwọn nípa kọ̀kọ́ tá a fi hàn sẹ́rí báwọn ó tún wá ní inna a'tainaka al-kawthar ara fún olórí tó pọ̀ jọ ìméjèèjì nǹkan tù káwá fẹ́ tún lẹ́yìn ìjàmbájọ ẹ̀ kí gbọ́dọ̀ láti tu nítorí ká tún wí pé kuntu a'lamul ghaiba fastaktartu minal khairi èmi ni mo nímọ̀ kọ̀kọ̀ jù ló jẹ́ ń pọ̀ lórí àmánàbí ìsì ń gbéraga tó bá rúbẹ̀ tó bá ní oore tó ní ò bá pọ̀ jù ọ̀hún sọ fáàlì kódà tó bá jẹ́ pé kòkó owó jọ tí o bá kọ́ ilé jọ tí o bá kó ọrọ̀ jọ wọlé Abíọ́lá wọlé ànábì Maka gbogbo tó kú sí Madina èwo ló tóbi jù sibilango tí o ti kú wọlé rẹ̀ wo Madina wo Maka ilé ànábì Maka èwo ló tóbi jù ẹni tó lọ sọ wípé wà wà jàdáka ìlànà pàágìnà aríọlẹ́ni tí ò ní àti sọ́ọ́ di Ganiyu tó bá bímọ ọdún sọ Muhammadu Ganiyu ọlọ́dà aríọpọ̀ ní àti sọ́ọ́ dọ́lọ́lá kódà tó bá jẹ́ pé owó náà lọ sọ ó sọ fún àdìpé la an yahdi bika Allahu rajulan wahidan khairun laka min ad-dunya wa ma fiha kọ́lọ̀ ó fi ẹnìkan mọ̀nà látọwọ́ ọ̀wọ́ Àlí ọmọ Abu Talib ó lóore fún ọ ju gbogbo ilé ayé tìbí tó wà láyé lọ ọmọ yẹn tó ti mọ̀nà látọwọ́ Muhammadu bàbá fẹ́ máa gbé wòrìjì máa bú wa kò sí nǹkan kan àgbàánu ẹ̀sán rẹ̀ lálẹ́ kìámà àwọn mọ́tò Kùránì máa ọmọ Kùránì jù wàláhì kò mọ́tò Kùránì jù nǹkan tó tukùtù torí pé ó lọlẹ̀ òkèrè lọ kéwù tó wá lọ kéwù. ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́. ó tó wà ní ìyànràn wípé àṣẹ ìhùwà àdàmú ló kọ́ wa ní kéwù. ẹ̀yẹ yọ wá kàrámù náà bà ní ádámù. alágége máa kú iṣẹ́ tẹ̀sán mi máa jọ ọ̀la. lọ́dọ̀ tó sọ mi mọ̀ ní ilẹ̀ pátákárá. alágége máa kú iṣẹ́ bàbá. tẹ̀sán mi máa jọ ọ̀la. owó gbogbo iṣẹ́ mi ṣe ìkùnà
fún ẹ̀dá aráyé wọ́n tàn mọ́ lẹ́sẹ̀ẹ́sì pẹ̀lú ìmọ̀ tó bá fún wọn fààyè ayé